Mm-hmm. Just a quick one. Just a quick one. Just a quick one. Just a quick one. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú dédé wò iṣẹ́ dáadáa ni mo bá yín. In tí mo mú wá fún yín ní ọ̀sán yìí ni wípé mo fẹ́ jẹ́ kí ẹ̀yin èèyàn mọ̀ wípé Facebook tẹ́ bá fẹ́ sign up fún Facebook ó máa sọ fún yín pé 18 plus. Tẹ́ bá ti fi age yín sí as 18 kò ní allow yín. Compliment of the season. Ẹ ṣé tẹ́ bá ti fi age yín sí pé date of birth yín kò ní allow yín. Tẹ́ bá dẹ̀ fi age yín sí tó bá jẹ́ pé ó wà below 18 kò ní allow pé kẹ́ sign up. So téèyàn kọ́kọ́ bá sọ wípé wọ́n á lọ report yín pé ọmọdé ń wo Facebook. O ẹni tó lọ report gan-an máa wò bí ẹni tí ò ní làákàyè. Torí Facebook wọ́n ti map out kíní wọn sílẹ̀ pé 18 plus. Wọ́n ti expect pé nǹkan tó bá ti mú ẹ sign up as 18 plus. Ó ti wà lára kíní wọn pé 18 plus ló ń láti wo Facebook. Tó túmọ̀ sí wípé my channel is an adult channel. Ẹni obìnrin tó bá ní ọmọdé ń wo obìnrin yẹn bóyá wọn wà responsible because tó bá wà responsible wà mọ̀ pé 18 plus ní Facebook tó bá even àwọn nǹkan kan wà tí mo post sórí YouTube fúnra wọn máa censor ẹ̀ tó jẹ́ pé kó tó lè wò wá fi date of birth ẹ sí kó tó lè allow ẹ pé kó wò wá fi date of birth ẹ sí. So for Facebook 18 plus ni. So my show and my platform is for adults. So téèyàn bá ní àwọn ọmọdé ń wo Facebook, àwọn ọmọdé ń wo Facebook, that is your own nǹkan tí wọ́n mọ̀ nìyẹn. Àwọn tó di Facebook gangan ti fi òfin lẹ̀ tó bá fẹ́ wo Facebook 18 plus. Tọ́n bá ní kí wọ́n mú channel Yinka TNT then kó kúkú sue Zuberg because ó yẹ kó mọ̀ pé public kíní ni. Bẹ̀ òun fúnra rẹ̀ ti cover ara ẹ̀. Èmi náà dẹ̀ ti cover ara mi lórí page mi pé adult channel ni. Tẹ́ bá lọ wo àwọn write up kẹ́ lọ study page mi dáadáa kó tó lè verify page gbogbo nǹkan báyẹn náà máa ti wò. Kó tó lè verify page just no non-entity ló kàn máa lọ report page tán máa wá mú page wálẹ̀. So kó tó lè verify page ẹ wọ́n máa ti wo background page ẹ wọ́n á ti wo information tó put in. So nínú information tí mo put in mo ti sọ wípé adult channel ni channel mi. So mo decide láti lo Yorùbá ni torí pé àpọ̀lọpọ̀ ló ti ṣe show yìí in English táwọn èèyàn ò gbádùn ẹ̀. Àwọn èèyàn tí mò ń reach out sí mo ti ẹ̀ mọ̀ òyìnbó ẹ̀. So my channel is for adults. Mo dẹ̀ ti bá pé mi ò owe anybody ní apology àbí explanation. Ẹni tó ní Facebook ni mo bá ní explanation mo dẹ̀ ti put in nǹkan tó yẹ kí n put in sí. Ẹ̀yin náà dẹ̀ rí pé wọ́n tún verify page mi. Àwọn tí wọ́n ní kíní wọ́n ṣáà rí pé adult ni but wọ́n verify ẹ̀. So my channel is 18 plus. Tó mean nǹkan tí ibi tí mò ń lọ gangan ni wípé mo fẹ́ ṣe show kan lẹ́nu jọ́ mẹ́ta yìí. Mo fẹ́ tún fún àwọn Chinese whispers ní oúnjẹ ní show láti ṣe. Mo dẹ̀ fẹ́ fáwọn torí show yẹn náà tún máa tún falẹ̀ ya. Òun náà ń pè ní ìbálòpọ̀ fantasies, pé sexual fantasies. Ìdí tó fẹ́ mú mi ṣe show yẹn ni àwọn nǹkan tí mò ń receive lẹ́nu jọ́ mẹ́ta yìí. Tí bá ti wá explain kíní show yẹn tán, ìwọ tó ò bá lè mo máa fi update síta. Ìwọ tó ò bá lè kọ nǹkan síbẹ̀ pè mí lẹ́yìn kó send voice note sí mi kó ṣe dandan ni kó kọ fantasy ẹ síbẹ̀. A fẹ́ explore sexual fantasies. Nǹkan tó dẹ̀ fẹ́ mú wa ṣe ni wípé nǹkan tó fẹ́ mú mi ṣe ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tí wọ́n tó wà nílé ọkọ àpá ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà nílé ọkọ ni wọ́n ti rin àwọn ìrìn kan in the past ni wọ́n ti ní ọpọlọ wọn bí wọ́n ṣe fẹ́ kí ọkùnrin máa dó àwọn. Wọ́n ti ṣe àwọn eré kan sẹ́yìn tí wọ́n rò bóyá ọkùnrin yìí o bó ṣe yẹ kó máa dó àwọn rẹ̀ ṣùgbọ́n tí ìbẹ̀rù àti ìbòjó kò jẹ́ kó lè sọ fún ọkọ pé wá tó bá fẹ́ dó mi mo fẹ́ kó fi èso kó fi dó mi. Tó bá fẹ́ dó mi mo fẹ́ kó gbé kó fi ice block sẹ́nu kó fi lá òbò mi. Tó bá fẹ́ dó mi mo fẹ́ kó obìnrin mi ó máa ń fẹ́ kó fẹ́ atẹ́gùn sí ojú òbò ẹ̀
kó máa do lọ́wọ́ kó dẹ̀ máa blow ẹ̀ báyìí kó máa lá òbò ẹ̀ lọ́wọ́ kó máa blow òbò ẹ̀ obìnrin mi fantasy ẹ̀ nìyẹn obìnrin mi fantasy ẹ̀ ní pé tó bá ń do lọ́wọ́ kó yọ okó kó làbàrá sí ojú òbò ẹ̀ kó gba lábàrá lójú òbò fantasy obìnrin mi nìyẹn obìnrin mi tó bá ń do lọ́wọ́ ó fẹ́ kó ẹsẹ̀ nǹkan sókè kó máa fi bí èso kó máa fi dóhun kó fi kùkúmbà kó fi dóhun kó tó fi okó sí fantasy ẹ̀ nìyẹn obìnrin mi fẹ́ kó lu òun kó ń kọ́kọ́ sunkún kó tó dóhun fantasy ẹ̀ nìyẹn nígbà tí àwọn èèyàn ò bá lè express fantasy wọn tí wọn ò lè sọ fún wọn tó lè sọ fọ́kọ torí ìbẹ̀rù torí society á di pé irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n á máa sá fọ́kọ irú àwọn obìnrin bẹ́ẹ̀ tẹ́ bá ń dó wọn gan wọn ò ní gbádùn oko irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọn ò ní lè ṣe kó má dóko nta torí pé fantasy wọn á lè explore fantasy wọn á lè ṣe pẹ̀lú ọkùnrin míì níta ṣùgbọ́n wọn ò lè ṣe pẹ̀lú ọkọ wọn ìdí nìyí tó fi jẹ́ wípé fantasy yìí a máa discuss fantasy tí oníkálukú ní lára yìí tá a ṣe kọjá àwọn eléyàn mẹ́ta oní 3 kìíní yẹn fantasy kan ni ìyẹn gangan ni fantasy àwọn ọkùnrin míì ó ní fantasy àwọn obìnrin míì tó jẹ́ wípé tó jọ a lot of people lójú fantasy oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó la fún máa ṣe a máa explore sexual fantasies àwọn èèyàn obìnrin mi máa fẹ́ kó nàún obìnrin mi máa fẹ́ kó máa lo fi àbàrá fa ojú òbò òun kó wá ti ń lá òbò òun lọ́wọ́ obìnrin máa fẹ́ kó kó ice block sẹ́nu kó lá òbò òun obìnrin mi máa fẹ́ kó tutọ́ sí orí òbò òun tó bá ń dóhun lọ́wọ́ obìnrin mi máa fẹ́ kó lu òun kó ń sunkún obìnrin mi máa fẹ́ kó tiẹ̀ dèun mọ́ bẹ́ẹ̀dì ìmí máa fẹ́ kó dé mọ́ ẹrin kó tó do fantasy oníṣìírí oníkálukú ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ló ti go through kinní yìí kó tó di pé wọ́n lọ sílé ọkọ ọ̀pọ̀lọpọ̀ ló sì ń go through kinní yìí wọ́n á sọ fún yín pé obìnrin pápá tó bá fẹ́ dómi o láti wá strawberry kó lọ strawberry obìnrin míì gan á fẹ́ kó tún sọ sínú ojú òbò kó fọwọ́ fẹ òbò òun báyìí obìnrin míì á fẹ́ kó gbé mirror síwájú kó máa wo bó ṣe ń dóhun obìnrin míì bọ̀ tí ó bá ti di wípé time tó bá fẹ́ do kò sí mirror yẹn lẹ́yìn tó ti marry tí ò sí mirror yẹn mọ́ kíní yẹn máa kill libido ẹ̀ kíní yẹn ò ní jẹ́ kókó wùdó mọ́ irú àwọn obìnrin yẹn lẹ máa rí wípé wọ́n máa fẹ́ máa lọ dóko níta nítorí pé wọ́n lè express ara wọn wọ́n lè express ara wọn wọ́n lè bẹ́ẹ̀ náà lé ọkùnrin míì fẹ́ pé kó tó dó obìnrin ó máa ní nǹkan tó máa ní fantasy rẹ̀ ọkùnrin míì máa fẹ́ kóbìnrin kó jó níwòwò fóun kó tó di pé àwọn dóra wọn ọkùnrin mi máa fẹ́ kí obìnrin máa fi ọyàn lu ẹnu òun ọkùnrin máa fẹ́ kí obìnrin fi òbòdó ojú òun kó tó dóra wọn ọkùnrin mi máa fẹ́ kí obìnrin máa bẹ̀bẹ̀ kó tó dóra wọn ọkùnrin mi máa fẹ́ pé kóbìnrin jọ kó máa sọ pé jọ ó yá wá dómi ọkùnrin mi tiẹ̀ fẹ́ a kind of ẹkún tí obìnrin máa sun kó tó di pé wọ́n dóra wọn àwọn fantasies yìí oríṣiríṣi fantasies ló wà ní dídó lára ẹ̀ ló fa wàhálà tá ṣe àwọn kan wà tí jẹ́ pé nǹkan tí wọ́n practice nìyẹn and you cannot take it away from them tó jẹ́ pé tó bá ṣe sexual life wọn kò lè wà fulfilled wọn ò lè wà fulfilled in their ways so lè take away so yàtọ̀ sí yẹn àwọn oríṣiríṣi fantasy obìnrin míì tí ò bá mu ọtí kò lè ó fẹ́ kó mu ọtí kó ń yó kó tó do but kò ní lè sọ fún ọkọ lé ẹ̀ wàhálà dẹ̀ máa ṣẹlẹ̀ a máa sá fókó obìnrin míì ó fẹ́ kó mu nǹkan obìnrin míì gan fẹ́ mu igbó kó tó do fantasy ni so oríṣiríṣi fantasies ni àwọn èèyàn ní ṣùgbọ́n tó jẹ́ wípé ti society and ibi tí wọ́n ti find ara wọn ò lè express ẹ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin àní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ máa sọ pé ìdó tí wọ́n ń dó àlè wọn ò lè dóyàwó bẹ́ẹ̀ because àwọn ọkùnrin yìí àwọn àlè tó wà níta àwọn náà máa ń lè express ara wọn fún àwọn náà máa ń lè fantasize pẹ̀lú tí wọ́n dẹ̀ máa ń fún wọn láyọ̀ òun ló fi máa ń dàbẹ́ ni pé ìyàwó ilé òjò àpọ̀lọpọ̀ ọkùnrin lójúmọ́ as much as àlè mo ní kéèsì kan tí mò ń ná lọ́wọ́ ìyàwó ilé ń complain wípé ọkọ fóun ńgbà birthday wọn kó ra $90 gift fóun ó dẹ̀ ra $250 fún àlè gift fún àlè ó máa ń send owó fálè ìyá dẹ̀ ń jẹun nínú ilé ibi tí ọkùnrin bá ti ń ní ayọ̀ tó bá ń fún ní happiness ibẹ̀ ló máa lọ ibẹ̀ lọ́kọ ẹ máa fà sí a ní láti explore àwọn fantasies yìí ọkùnrin ní fantasy tiẹ̀ obìnrin náà dẹ̀ ní fantasy tiẹ̀ but society mo sọ pé ṣe rí ìkànnì adult ni ìkànnì tí àwọn èèyàn ò ti lè bú èèyàn ìkànnì sọ tẹnu ẹ ìkànnì sọ ti ọkàn ẹ ìkànnì freedom of speech ni
tó dẹ̀ jẹ́ wípé tí àwọn obìnrin bá sọ fantasy wọn àwọn ọkùnrin á lè mọ̀ pé so nǹkan báyìí ń ṣẹlẹ̀ tọkùnrin náà bá sọ fantasy ẹ̀ torí obìnrin míì á lọ́kọ pa òun tì ìjẹ́ ọmọ fantasy ọkọ ẹ̀ ṣó mọ nǹkan tó fẹ́ ìjẹ́ o study ẹ̀ ìjẹ́ o try láti béèrè ìjẹ́ o mọ ibi tó ti ń bọ̀ ìjẹ́ o mọ ibi tó ti ń bọ̀ ọkùnrin mi fantasy ẹ̀ ni wípé kókò rí àwọn obìnrin méjì kan máa ṣeré kó má dò wọn irú ìtẹ̀rí tọmọ tá a ṣe níjẹta fantasy ọkùnrin yẹn nìyẹn ọmọ yẹn làwa lè gbà a lè stop ọkùnrin yẹn fantasy ti ẹ̀ nìyẹn so oríṣiríṣi ni fantasy ìmí fantasy ọkùnrin mi ni pé kó dáwò sára igi kó dẹ̀ máa ti okó bọ̀ fantasy ẹ̀ nìyẹn fantasy obìnrin mi ó fẹ́ kí wọ́n máa dóhùn kó dẹ̀ máa kíní yẹn kó do débi wípé a máa sunkún a máa fẹ́ kí wọ́n máa dóhùn kó dẹ̀ máa fi ọwọ́ sínú òbò at the same time a máa fẹ́ kó máa fi èékánná yà àwọn ní gbogbo ara fantasy ẹ̀ nìyẹn so oníkálùkù ló mọ ibi tí ó ti ń bọ̀ tá a bá dẹ̀ máa explore àwọn kíní kí àwọn èèyàn rí kí àwọn tí ò tí marry kán la ojú wọn sílẹ̀ kán mọ àwọn nǹkan tó máa béèrè lọ́wọ́ ọkọ wọn àwọn tó ti marry kán la ojú wọn sílẹ̀ kán máa find out kán máa create ní ọpọlọ wọn possibility àbí nǹkan reason tí ọkọ wọn fi abandon wọn reason tí ìyàwó wọn fi ń sáfókó nítorí pé ẹni tó bá ń fantasize pẹ̀lú nǹkan tí ò bá lè bá partner lọ́kùnrin sọ tó dẹ̀ jẹ́ pé fantasy ẹni kò dẹ̀ mọ bó ṣe máa ṣe at the end of the day ọkùnrin yẹn ò ní gbádùn obìnrin yẹn each time tó bá ti ló kó yá báyìí á wò pé fantasy òun sí bẹ́ẹ̀ obìnrin mi máa ń fẹ́ kó so òun mọ́ irin lókè báyìí kó so òun mọ́ irin lókè obìnrin mi máa ń fẹ́ kó mú ọmọ rogùn kó máa fi gbá ìdí òun bó bá ṣe ń dóhun bẹ́ẹ̀ bá ń dó obìnrin mi ó fẹ́ kó kẹ́ máa dóhun kó dẹ̀ máa sunkún kó máa feel pain obìnrin mi tó bá mú ọyàn ẹ̀ ó fẹ́ kó gé òun jẹ lọ́yàn fantasy ẹ̀ ni tó bá gèdè lọ́yàn ó lè gbé débi tó fẹ́ dé tó bá gèjẹ lọ́yàn obìnrin mi fẹ́ kó dóhun nínú omi obìnrin mi gan fẹ́ kó dóhun níbi tí èèyàn méjì kọ́kọ́ máa wò wípé public place kó máa feel kó máa gbọ́ ariwo pé wọn sí lọ́dọ̀ wọn o bẹ́ẹ̀ ó ń gbọ́ ariwo pé àwọn èèyàn wà níta àwọn èèyàn wà níbi tẹ́ tí ń dóra yín fantasy obìnrin mi nìyẹn fantasy obìnrin mi nìyẹn tó jẹ́ pé a kò fẹ́ kó dóhun bóyá láàrin field tíbi tí ẹ pé ó ti máa gbọ́ ariwo bọ̀ àwọn èèyàn yóò súnmọ́ yín bọ̀ ó ń gbọ́ ariwo fantasy obìnrin mi nìyẹn fantasy obìnrin mi ó fẹ́ kó dóhun ní àárín inú ilé òun débi wípé a máa feel pé wọn ò gbúdọ̀ ká yín mọ́bẹ̀ ibi pé yá tètè ṣe wọ́n máa dé sí wọn ò gbúdọ̀ ká yín mọ́bẹ̀ fantasy ọkùnrin mi fantasy obìnrin mi nìyẹn so oríṣiríṣi fantasy òun àkíyàn export tó fi jẹ́ wípé ilé ń dàrú ọkùnrin ò jókòó sílé mọ́ obìnrin ò jókòó sílé mọ́ obìnrin mi nínú ilé ọkọ àtọ́jú ẹ̀ ṣùgbọ́n á sì máa wá okó káàkiri kò ń ṣe okó yẹn gangan ló ń wá káàkiri bí kò ṣe wípé àwọn nǹkan tó ti wà used to bí fantasy tó ti wà used to tó jẹ́ wípé ẹ̀yin ò mọ̀ kó tó lọlé ọkọ kò rí mọ́ and until you get to the bottom of it ò lè gbádùn ẹ̀ so lórí ìkànnì yìí mo wá mi ìmọ́jọ́ ta fẹ́ ṣe show yẹn ìwọ tó bá ní fantasies tó jẹ́ pé o ti ní ways tó fi ń gbádùn okó tẹ́lẹ̀ kó tó di kó lọ́lé ọkọ àbí kó tó di pé o fẹ́yàwó tó ní àwọn fantasy tó jẹ́ pé lẹ́yìn tó ti marry o wá rí kíní yẹn mọ́ ó dẹ̀ affect ilé ẹ̀ now this is the point láti speak to me tó mi ò ní kó lọ kọ́ mo máa ṣe update yẹn síta send me voice note and I will call you back ama ṣe Olayinka Adebayo, you are not in the position to ask me that. I'm going to block you straight up. Ẹ bá mi fi kíní sábẹ́ Adéyínká Adébáyọ̀ Ọláyínká Adébáyọ̀ yẹn. Mi mọ̀ nǹkan tó ń wá bí. You're not mi ò expect ẹ pé kó wà bí báyìí. I don't know why you are here. Ẹ bá mi fi comment sí abẹ́ Ọláyínká Adébáyọ̀. Ẹni tí ò bá mọ̀ mí, tí ò bá understand, lè understand títí Jésù máa fi dé. Unfortunately, kò sí nǹkan tẹ́ lè ṣe fún mi. Mo wà vast in knowledge, you are almost all of you. So mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, and I speak to people on a daily basis, so I know what is going on. I'm telling you, àwọn èèyàn fantasize, kò dẹ̀ jẹ́ kí òbò ìyàwó kó wu ọkọ mọ́.
and fantasy yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn ò lè carry it out pẹ̀lú ìyàwó ilé wọn because of sentiment tí most of you tẹ́ máa ń tì sí. Because of sentiment tí most of you máa ń tì sí nítorí àìlajú ọ̀pọ̀lọpọ̀ yín àwọn tí ẹ wá rò bóyá wèrè tí tẹ́ ń pè àwọn àlè tẹ́ ń pè ní wèrè ń ta àwọn gangan ni ẹ̀mí ọ̀gá àwọn ni ẹ̀mí àwọn ọkọ yín nítorí àwọn làwọn ọkọ yín àwọn náà lè express ara wọn pẹ̀lú àwọn náà lè understand ibi tí wọ́n ti ń come from ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin lẹ ń sunkún lẹ ń fomi okun wẹ pílò ọ̀pọ̀lọpọ̀ yín wà ní ọkọ inú yín ò dùn wọ́n ti pa yín tì bí aṣọ gbígbó wọ́n ti pa yín tì bí aṣọ kíkó ẹ máa bèrè lọ́wọ́ yín pé kí ló ṣẹlẹ̀ ìkan sunkún wá bá mi lánàá tí bá rí nǹkan ordinary obìnrin ọkùnrin mi fantasy ẹ̀ ní pé kó máa bóbìnrin sọ̀rọ̀ lórí fóònù kó má rí ojú obìnrin yẹn kóbìnrin yẹn kó máa kọwọ́ bòbò kó kàn máa wò ó lásán kó máa kọwọ́ bòbò àwọn ọmọ àlè tàyàn á dẹ̀ ṣe àwọn ọmọ tẹ́ ń pè pé àwọn olórí burúkú wọn níta àwọn gan lólórí ire ẹ̀yin tẹ́ wà nínú ilé ọ̀pọ̀lọpọ̀ yín pẹ́ lólórí kíní nítorí pé ẹ̀ ń fokún wẹ pílò nínú yín ò dùn inú yín ò dùn inú yín ò dùn àwọn tó wà níta tẹ́ ń ṣépè fún ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ló di ilé yín mú inú yín ò dùn nítorí pé àwọn gangan làwọn ọkọ yín lè express fantasies wọn pẹ̀lú a ní kó find out fantasy ọkọ ẹ̀ kó mọ bó ṣe lè victim tó bá tiẹ̀ lè ṣe gbogbo ẹ̀ kó kẹ́ meet halfway kí inú ilé ẹ̀ kó lè settle èmi tó pé inú ilé mi settle bàjẹ́ èmi ló wá fẹ́ máa èmi lè fi pé fẹ́ máa sọ pé kíní kan Ọláyínká wò ó kó foko bà máa block ẹ kò sí nǹkan tó fẹ́ ṣe sí so your fantasy I might explore àwọn fantasies here and àwọn a lot of people tí ò bá understand máa fáwọn èèyàn ní ṣòṣe because page me you don't have to come if you don't understand what I'm doing and you are not comfortable with what I am doing here you don't have to come on my platform mo máa ṣe update síta ẹ rí pé àwọn obìnrin míì ọ̀pọ̀lọpọ̀ wọn wá máa sọ fún yín pé gbà táwọn wà ní Sisi àwọn dẹ̀ máa ń damira o ṣùgbọ́n báyìí náà ṣe máa ń bá wọn sùn báyìí nǹkan báyìí làwọn ọlọ́mọkùnrin yẹn máa ń ṣe fáwọn bóyá nítorí pé wọn ò réyàn ṣe mọ́ ẹ máa gbọ́ tí ọkùnrin míì máa ní pé mo dẹ̀ lè dóbọn o àmọ́ tí n bá wà ń ta ni okó mi máa ń ṣiṣẹ́ okó mi ò ṣiṣẹ́ nínú ilé bọ̀ báwo ni eré tí ọmọkùnrin máa ń ṣe fún mi níta ló máa ń ṣe fún mi níta rè ọ̀pọ̀lọpọ̀ yìí di way tí àlè fi ń service ọkọ yín ẹ̀ lẹ́mìí ẹ̀ lè ṣe ẹ ma ìṣẹ́dà kẹ máa ṣakọ àbí kẹ gbé òfin Mósè tí ò kàn yín kẹ gbé wọlé kẹ gbé Old Testament àti New Testament kẹ gbé wọlé ìjọ dẹ̀dẹ̀ tí ń ka Old Testament àti New Testament yìí kò gbé yín inú yín ò dùn inú ilé yín ò sẹ́tù inú ilé yín ò dùn inú yín ò dùn inú ilé yín ò sẹ́tù tẹ bá máa lo Old Testament ẹjọ́ dúró ní church àtìgbà tẹ fẹ́ fọpẹ́ fọ́lọ́run when it comes to oko dídùn àti fantasy ẹ lè mú Old Testament àti New Testament wọlé otherwise Old Testament yẹn ló máa mú inú yín dùn inú yín ò dùn àwọn àlè tẹ́ ń pè lórí burúkú àwọn làwọn ọkọ yín fantasize pẹ̀lú náà dẹ̀ ń ba ayé yín jẹ́ torí pé àwọn ń ba ayé yín jẹ́ wọn ò jẹ́ rójú ọkọ yín lẹ̀ wọn ò jẹ́ kí inú yín ó dùn wọn ò jẹ́ kọ́kọ́ yín ó gbélé oúnjẹ yín gan kan lẹ́nu ọkọ yín ni oúnjẹ yín kan lẹ́nu ọkọ yín àlèdẹ̀kẹ̀rẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ọkọ yín lè délé àlè kó jẹ́ wípé omi lásán ló máa bù fún mu a máa rẹ́rìn bí ẹni tí wọ́n ta lọ́fà lóko ni omi lásán ló máa bù fún mu a máa rẹ́rìn bí ẹni tí wọ́n ta lọ́fà lóko àlè tó dẹ̀ bomi lásán fọkọ yín mu gan ọkọ yín fowó oúnjẹ lẹ̀ kò ní sóúnjẹ ọkọ ìwọ tó jẹ́yàwó ilé tọkọ òfun lówó oúnjẹ tó tún máa fi owó ara ẹ sí oúnjẹ kò ní ọkọ atúndélé atúrọ́bìṣẹ́ pẹ̀lú oúnjẹ ẹ wá ronú pé ẹ̀dẹ̀ níwà tó dáa ẹ wá ronú pé kí ló ń ṣẹlẹ̀ gan wò ó tí n bá sọ àwọn fantasies fún ẹ ìmí á mọ̀ pé òun ti sọ ọkọ òun nù tipẹ́tipẹ́ òun ti sọ ọkọ òun nù tipẹ́tipẹ́ pé ó kọ̀ wá lé oúnjẹ bàbá ọmọ ní bàbá ọmọ lọ́pọ̀lọpọ̀ ọkọ yín jẹ́nu lé kò sífẹ̀ẹ́ mọ́ ibi tí fẹ́ wà gangan ọ̀dọ̀ àlè ní tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọkọ asizi marriage certificate á dẹ̀ fẹ́ gbé àlè wọlé láti Naija ó dẹ̀ kó dẹ̀ máa aṣọ àlè pé wá mo fẹ́ divorce ìyàwó ilé kò wúlò mọ́ tó ẹ máa rò pé tẹ́ bá ti bímọ ẹ ti jókòó it's not about that it's not about ọmọ
ọkọ lè ṣe bàbá àwọn ọmọ bẹ̀ kó má jọkọ ìyàwó. So we're going to be talking about fantasies tí àwọn ọkùnrin ti ní kó tó wá sínú ilé wọn tí ẹ̀rù ń bà wọ́n ìdá nítorí pé wọ́n rí ẹ bí ìyá Mósè, wọ́n rí ẹ bí ẹni tó jẹ́ pé Old Testament àti New Testament ló ń gbé káàkiri, wọ́n rí ẹ bí ẹni tó ń fi ojoojúmọ́ gbààwẹ̀, wọn ò mọ bí tó ti lè bá ẹ sọ ẹnu ẹ ò bò, tó bá bá ẹ sọ wá lọ sọ fún pastor ní church, ó dẹ̀ ní mọ̀ pé pastor church náà òun náà ń ṣe the same thing. So a máa sọ lórí fantasies ọkùnrin, fantasies obìnrin torí tí ó tó ń ṣẹlẹ̀ tí ìwọ ìyàwó lé ò mọ̀, ìrìn tí obìnrin ti rìn sẹ́yìn kó tó wá fẹ́ tí ìwọ ọkọ lé ò mọ̀, tó dẹ̀ jẹ́ wípé àìmọ̀ yẹn kò help ìgbésí ayé yín. Ìrìn tí òwò obìnrin ti rìn sẹ́yìn tí ọkọ náà mọ̀, àbí tí ìrìn tí ọkọ ti rìn tí ìwọ ìyàwó ò mọ̀, tó dẹ̀ jẹ́ pé àìmọ̀ yẹn òun ló ń da ilé ẹrú, tó dẹ̀ pé wọ́n wá lọ open up fún obìnrin míì níta, obìnrin yẹn á wá surrender it all. Ìwọ tí wọ́n ṣe ìyàwó fún tó yẹ kó ti gba certificate surrender it all gan, ìwọ tún máa hold back. Obìnrin tí wọ́n ṣe nǹkan kan fún níta á surrender it all. We're going to be talking about fantasies, sexual fantasies ní program kan bọ̀ nísìnyí máa fi update síta. Ìwọ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, ìwọ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, you don't have to put your fantasy there, just send me voice note pé nǹkan tí mò ń ṣe leléyìí kó tó di pé mo marry tọkọ mi ò dẹ̀ wá ṣe fún mi mọ́, òun ló pa gbogbo libido mi. Nǹkan bọ́ ṣe máa ń dó mi tẹ́lẹ̀ rèé, bọ́ ṣe máa ń dó mi tẹ́lẹ̀ rèé, bí mo ṣe máa ń dóbìnrin tẹ́lẹ̀ rèé, kò sí yẹn mọ́, ó ti wá pa gbogbo ara mi, ó ti jẹ́ kára mi dòkú nítorí nǹkan tí mo wà used to rèé. Lára fantasy náà ni ìta ṣe kọjá yẹn wà àwọn onítìrí kìíní yẹn, but you don't have to kò yẹn òun láti jẹ́ fantasy ẹ̀. Tí yẹn gan bá jẹ́ fantasy ẹ̀, discuss it with me. Tó bá jẹ́ fantasy ẹ̀ náà ni ó ní àwọn èèyàn mẹ́ta ẹ̀, discuss it with me, because àwọn míì wà tẹ́ pé fantasy wọn nìyẹn, tó bá wá délé ọkọ kò sọ́nà àbáyọ mọ́. Àwọn obìnrin míì wà tẹ́ pé fantasy wọn nìyẹn, tó bá délé ọkọ kò sọ́nà àbáyọ mọ́. So please a máa discuss ẹ̀ ní on a program. Mo ní sọ the particular day, but I will let you know. But mo kò fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé my channel adult channel ni, ó dẹ̀ wà láàrin èmi àtẹni tó ní Facebook. Tí wọn bá ti certify mi pé adult channel ni, wọn ò ní verify page mi, wọ́n tún fún mi ní rights manager. Ẹni tí bá fẹ́ kó lo share mi ló máa lo share mi. Ẹ rí pé àwọn kọ̀ọ̀kan ti ń gba wọ́n ti ń lọ sórí page, àwọn kọ̀ọ̀kan ti contact mi pé wọ́n ti fún àwọn ní kinní. So mi ò report, mi ní láti report, mo ti ní right manager. Ẹni tó bá lo share mi, tó bá credit mi, tó tún bú mi lórí kinní ẹ, mi ò fẹ́ mọ̀ bóyá ìyá mi ni wọ́n máa gbé wálẹ̀ ni. Mi fẹ́ mọ̀ bóyá ìyá mi tó bá lo share mi, tí bá ti rí pé no derogatory comment, táwọn èèyàn bá wá fún mi ní derogatory comment, mi ní sọ nǹkan kan, but tó bá ti kọ́, tí bá ti rí wọ́n bá ti gbé derogatory comment wá fún mi, mo máa gbé share yẹn wálẹ̀. Hello? Yeah? Yes? Tó bá ti kọ́ no derogatory comment, tí bá ti lọ, tó bá ti wá gbé wá bá mi, wọ́n máa gbé share yẹn wálẹ̀. So a máa sọ lórí fantasy. My channel is an adult channel. You don't have to come and you don't have to like me. I'm not looking for friendship. Hello? Hello? I'm not looking for friendship. But tèmi ni wípé nígbà tí n bá lọ tán, bóyá ẹ̀yin miss mi, bóyá ẹ máa miss mi, ẹ jẹ́ ká máa wò. But fantasy, a máa sọ lórí fantasy. Ire o. Ó dàbọ̀. Shabarikolo. Only which one is fantasy self? Ẹ má worry, ẹ lọ kà fúnra yín. Shabarikolo.com. Ẹ lọ register ńbẹ̀. Hello? Hello? Kí lẹ fẹ́? What do you want? Hello? Kí ni nǹkan tẹ́ fẹ́? Sorry, má bínú mo. So, bó bí yẹn ṣe máa rí nìyẹn. Àríra láyé àtàlàfíà. Ó dàbọ̀.